oríta ìlú ni kí wọn ó máa sùn sí bí èṣù. Ọ̀tá mi ò ní kú, ọ̀tá mi ò ní rùn, adániwáyé kó bá mi gbojú ọ̀tá mi, kí wọn ó di tá ń wọlé níbikíbi, kó bá mi gba hán ọ̀tá, kí wọn ó má lè sọ tí wọ́n bá ń rò lọ́kàn. Àdúrà ọ̀tá, ọ̀tá tó wò mí títí tó ní mi ò ní rọ́nà lọ. Aṣẹ̀dá ayé o, ó yá ṣe gbà fún wọn kí wọn ó rìn òó gbọjà lọ, kí wọn ó ṣe bí sányàn olówó iyebíye ni wọ́n fi bora, kí wọn ó máa jẹun lórí àkìtàn, kí wọn ó ṣe bí dáínì làwọn wà. Bí wọ́n bá ń jẹ lẹ́bọ́tọ̀ kí wọ́n ó ṣe bí ṣàwámà ni, bí wọ́n bá ń jẹ̀gbẹ́ àkìtàn kó dàbí pásítà lẹ́rẹ̀kẹ́ ọ̀tá, kínú ìgbẹ́ ó máa dàbí ìgboro lójú wọn. Oríta ìlú ni kí wọ́n ó máa sùn sí bí èṣù. Ọ̀tá mi ò ní kú, ọ̀tá mi ò ní rùn, adániwáyé kó bá mi gbojú ọ̀tá mi, kí wọn ó di tá ń wọlé níbikíbi, kó bá mi gba hán ọ̀tá, kí wọn ó má lè sọ tí wọ́n bá ń rò lọ́kàn. Èkó sì lọrin Àfọ̀njá, kó dàbí ìmọ̀ kó sọ́jà ọba lójú ọ̀tá, tàbí kó dàbí pálọ̀ sí yẹ̀wù lójú ọ̀tá, kọ́ta ó máa kẹ́sẹ̀ sí lọ, kí wọn ó máa fẹnu jáko bí ajáko, ibi ọ̀pọ̀ èèyàn bá pọ̀ sí ó máa dàbí ìjùfó níwá ìkà. Inú ahéré ni kó máa jọ pálọ̀ lójú ọ̀tá, orí àkìtàn ni kó máa dàbí ìyẹ̀wù lójú ọ̀tá, bọ́tà bá fojú kan express kó dàbí ibùsùn wọn, àjàgbé eléjò ńlá ni kó palẹ̀ ọ̀tá mọ́ níbẹ̀. Akéwì Àgbáyé ò lè sọ̀rọ̀ jù, Àkànjí Oje ò lè fọ̀tárí rárá, èyí tá a wí ìyá rò rọ̀ mọ́, ọ̀sẹ̀ ló ní kó ṣẹ, oṣù ló ní kó má sùn nà. Bàbá tí àdá kó máa jóúnjẹ alẹ́ fáwọn ọ̀tá pátá, èpè Dávidi kó máa jẹ́ breakfast fáwọn ẹni ibi, ègún ayé ohun ègún ọ̀run kó máa jómi múmu fún gbogbo wọn, kòtò èpè tọ́ba hólẹ̀ gbẹ́ sílé ayé, gbogbo ọ̀tá ni á jìn sínú ẹ̀. Ọ̀tá tó ń sọ̀nà dè wá, tó sọ páwa ò ní níláárí láyé, bíná bá jó wọn déérú omi ó sì tún gbérú wọn lọ, òrùn á tún lá omi náà tán pátápátá, tọmọtọmọ lọ̀tá ó parẹ́ kúrò lórí èrùpẹ̀.